ẹ̀kọ́ bíbélì wa ti ọ̀sẹ̀ yìí. Olúwa yóò ràn wá lọ́wọ́ láti dá sí wa ní ìyè wa. Jẹ́ ká gbàdúrà. Ọlọ́run a bẹ̀ ọ́ pé kó fún wa ní òye ọ̀rọ̀ rẹ tí yóò sì lè yé wa bí èpè ìkẹyìn ayé wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Bàbá ní Olúwa ẹ bá wa ṣàfihàn ara yín fún àwọn ará rẹ. Orúkọ tèmi ni Revd Emmanuel Ogundeji láti ìjọ Jacob mímọ́ owó dé àfọ̀n lábẹ́ agbègbè Imala Provisional Archdeaconry. Ẹ ṣé bàbá ní Olúwa. Bàbá ó sì bá wa ṣàfihàn ara yín fún ará ilé. Orúkọ tèmi ni Moses Agemo láti inú ìjọ Matthew mímọ́ Ìdíẹ̀mẹ̀ ní agbègbè Imala Provisional Archdeaconry. Ẹ ṣé orúkọ tèmi ni àlùfáà Oríyọmí Ọ̀ṣọ́. Lọ́sẹ̀ yìí tí ṣe ọjọ́ ìsinmi kẹsàn-án lẹ́yìn mẹ́talọ́kan. Àkórí ọ̀rọ̀ wa ni Olúwa Ọlọ́run àti ìjọba àlàáfíà tí a ti ń gbé yẹ̀wò. Ẹ̀ka àkórí òun ni àwọn okùnfà ìdarí àìwà bí Ọlọ́run, àwọn apá kẹta rẹ̀. Orí ọ̀rọ̀ wa sì ni ìyàn ọ̀rọ̀ Ọlọ́run. Ìyàn ọ̀rọ̀ Ọlọ́run. Ibi ká wa ń bẹ nínú Sámúẹ́lì kìíní orí kẹta ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ karùn-ún. Òun ni ibi kíkà wa. Sámúẹ́lì kìíní orí ìkẹta. Ẹ jẹ́ kí a ka ẹsẹ̀ kìíní sí ìkarùn-ún. Bàbá nínú Olúwa kí a wá ká. Ọmọ náà Samuel ṣe ìránṣẹ́ fún Olúwa níwájú Élì. Ọ̀rọ̀ Olúwa sì ṣọ̀wọ́n lọ́jọ́ wọn ní ìfihàn kò pọ̀. Ó sì ṣe ní àkókò náà, Élì sì dùbúlẹ̀ ní ipò tirẹ̀. Ojú rẹ̀ bẹ̀rẹ̀ sí ṣókùn tó bẹ́ẹ̀ tí kò lè ríran. Kí ìtọ́nà Ọlọ́run tó kú nínú tẹ́ḿpìlì Olúwa, Samuel dùbúlẹ̀ níbi tí àpótí Ọlọ́run gbé wà. Olúwa sì pe Samuel, òun sì dáhùn pé èmi nìyí. Ó sì sáré tọ̀ Élì, ó sì wí pé èmi nìyí, nítorí tí ìwọ pè mí. Òun wí pé èmi kò pè, padà lọ dùbúlẹ̀. Ó sì lọ dùbúlẹ̀. Ẹ ṣé bàbá nínú Olúwa. Àti gbọ́ níbi tí wọ́n kà yẹn bí Sámúẹ́lì ṣe ń fi ọkàn tòótọ́ ṣe iṣẹ́ Olúwa. Eléyìí sì mú kí ọ̀rọ̀ Ọlọ́run tọ̀ wá lóòrèkóòrè. Ṣé èròǹgbà wa fún ti ọ̀sẹ̀ yìí ó ní láti ṣàlàyé onírúurú àpẹẹrẹ Bíbélì nípa ìyàn ọ̀rọ̀ Ọlọ́run. Àti èròǹgbà kejì láti sọ àsọyé lórí bí ìyàn ọ̀rọ̀ Ọlọ́run ṣe lè mú adarí àìwà bí Ọlọ́run wà ní ilẹ̀ wa. Àwọn ni èròǹgbà fún ọ̀sẹ̀ yìí. Ìfáàrà wa, ìyàn ọ̀rọ̀ Ọlọ́run ni ọ̀wọ́n gógó ọ̀rọ̀ rẹ̀. Ó jẹ́ ìyàn gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Jeremáyà ṣàfihàn ìmọ̀ agbègbè, ipa tí ó ṣe láàánú gidigidi tí ìyàn ọ̀rọ̀ Ọlọ́run bí àkókò ọ̀dà. Ní àkókò Ámósì, ọ̀wọ́n gógó gbígbọ́ tàbí títẹ́sí sí ọ̀rọ̀ Ọlọ́run ni ó wà. Ní àkókò Élì náà bákan náà, ọ̀wọ́n gógó ọ̀rọ̀ Ọlọ́run fi hàn bí Élì àti àwọn ọmọ rẹ̀ tí ó ní ìpè àtọ̀runwá ti kùnà. Kò yani lẹ́nu pé nígbà tí Ọlọ́run pe Sámúẹ́lì, kò yé Élì àti àwọn ọmọ rẹ̀ ẹni tí ó lè máa pe ọmọdékùnrin yìí. Àrínú ìfàlàyé bí àpapọ̀ àwọn àkókò tí ọ̀rọ̀ Ọlọ́run ṣọ̀wọ́n, bí àkókò Jeremáyà, bí àkókò Ámósì àti ti Élì yìí, nígbà tí àwọn èèyàn kò fi àyè fún ọ̀rọ̀ Ọlọ́run tó sì mú onírúurú àwọn tí yẹ kó ṣẹlẹ̀ wá. Olúwa ràn wá lọ́wọ́. Jẹ́ ká wọnú àwọn ìbéèrè wa ti àwọn atọ́nà ìjíròrò wa. Wọ́n ní ká ṣàpèjúwe ìyàn ọ̀rọ̀ Ọlọ́run bí ó ti hàn nínú ibi kíkà wa ti òní. Bàbá nínú Olúwa. Ìyàn ọ̀rọ̀ Ọlọ́run níbi tá a kà yìí, ó túmọ̀ sí wípé àìmọ̀ ohùn Ọlọ́run nígbà tí Ọlọ́run bá ń bá wa sọ̀rọ̀. Ọlọ́run bá Sámúẹ́lì sọ̀rọ̀, ṣùgbọ́n àgbà wòlíì ní Élì lóòótọ́, ṣùgbọ́n kò mọ̀ pé Ọlọ́run ló ń sọ̀rọ̀. Àwọn ọmọ ẹ̀gbọ́n ò dá ohùn Ọlọ́run mọ̀ débi tí àwọn èèyàn wa mọ̀. So àìmọ̀ ohùn Ọlọ́run nígbà tí Ọlọ́run bá ń bá wa sọ̀rọ̀. Ṣé àìmọ̀ Ọlọ́run, àìmọ̀ ohùn rẹ̀ tó Ọlọ́run Bíbélì, àìmọ̀ nígbà tá a bá kùn láti mọ ọ̀rọ̀ Ọlọ́run yìí gẹ́gẹ́ bí ìjọ ẹ̀ṣẹ̀ bàbá nínú Olúwa. Nígbà tá a bá kùn láti mọ̀, bàbá àfikún rẹ̀ tún.
àfikún tèmi ní sí fún gbogbo àwọn aráalé nínú ibi tí a ti mú ẹsẹ̀ ọ̀rọ̀ yìí jáde. Òun náà tá bá wọnú ìfára wa, ó sọ fún wa wípé ní àkókò náà ó ya Élì lẹ́nu láti gbọ́ bí Ọlọ́run ṣe bá Sámúẹ́lì sọ̀rọ̀. Ìyẹn ni pé kò sí ẹni tí Ọlọ́run kò lè fara hàn. Kò fẹ́ mọ̀ bóyá ó ṣe dàgbà tó, kò mọ̀ bó ṣe ní ìmọ̀ tó, kò sẹ́ni tí Ọlọ́run kò lè bá sọ̀rọ̀ nígbà tí a bá ti fi àyè fún Ọlọ́run. ìṣèkọ̀wá ní Olúwa ìṣílọ̀ nípa lákàyè. Ìbéèrè kejì, wọ́n ní kí ni okùnfà ìyan ọ̀rọ̀ Ọlọ́run bí àwọn ibi tí a ti kà ní ìwé Sámúẹ́lì àti ìwé Ámósì orí kẹjọ ẹsẹ̀ ìkẹrin sí ìkeje, kí ni okùnfà ìyan ọ̀rọ̀ Ọlọ́run ní Olúwa? Ohun tó máa ń ṣe okùnfà ìyan ọ̀rọ̀ Ọlọ́run òun ni àìfi àyè sílẹ̀ láti ṣe àwárí ọ̀rọ̀ Ọlọ́run. Àìfi àyè sílẹ̀ láti ṣàwárí ọ̀rọ̀ Ọlọ́run. Pápá tá a bá fàyè sílẹ̀ láti kà á, láti gbọ́, àti ṣe ẹṣẹ́ ọba ní Olúwa. Tí ẹ̀ṣẹ̀ sà, tá a bá wo inú ìwé orin wa, ó sọ wípé àwọn kò gbọdọ̀ fi ohun tó yẹ ká ti sílẹ̀ láì ṣe. Tí èèyàn bá fi ohun tó yẹ kó ṣe sílẹ̀ láì ṣe, ó máa ṣọ̀wọ́n nínú ayé rẹ̀, torí ohun tí èèyàn bá ní kó máa fi fún ìlú. Bá mi ṣe ìyẹn ni pé àwọn gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ó ṣe pàtàkì fún wa lóòrèkóòrè ká wáyè fún, torí iṣẹ́ tá a gbà nìyẹn. Ṣe kí ẹ má bàa dàbí wòlíì ìwọ ní pàlàkà yìí. Ìbéèrè kẹta, wọ́n ní báwo ni èèyàn ọ̀rọ̀ Ọlọ́run ṣe lè fa ìdarí tàbí ìṣàkóso aláìwà bí Ọlọ́run, gẹ́gẹ́ bí àwọn ibi tí a kà nínú Sámúẹ́lì kínní orí 28 ẹsẹ̀ 5 sí 7 àti nínú ìwé àwọn ọba kínní orí 22 ẹsẹ̀ 5 sí 6. Wọ́n ní ká fi èyí wé bí ìjọ àti àwọn olùṣọ́ àgùntàn ṣe ń pọ̀ sí ní Nàìjíríà, pé báwo ni èèyàn ṣe lè fa ìyan ọ̀rọ̀ Ọlọ́run, báwo ṣe lè fa adarí àìwà bí Ọlọ́run. Tí ò bá ti sí òye ọ̀rọ̀ Ọlọ́run, ibi tí ìyan ọ̀rọ̀ Ọlọ́run bá ti wà, ẹni tí èèyàn bá dámù ló máa ń gbà nǹkan lọ́wọ́ ẹ̀. So ogunlọ́gọ̀ tá bá fi rí ohun tó ń ṣẹlẹ̀ bí ìjọ Ọlọ́run ṣe ń pọ̀ lónìí, òun ni pé ọ̀pọ̀lọpọ̀ fẹ́ ṣiṣẹ́ ìyanu, ṣùgbọ́n kò sí ọ̀rọ̀ Ọlọ́run. Ohun tó dẹ̀kùn ní láti wá agbára ní káàkiri láti ṣiṣẹ́ dán, láti ṣe ìyanu tó jẹ́ pé kì í ṣe ti Ọlọ́run. Ìyẹn ló wá fún ìjọ láyé òde òní káàkiri lórílẹ̀-èdè nínú ìjọ. Nígbà tá a kù láti fàyè sílẹ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run, ìran èké àtẹ̀tẹ̀lẹ̀ di ṣe ìyanu tí ò sí ìṣe nígbà tá a ti kùnú lọ́rùn jẹ́ ká kùnú. Ìṣíbà nílùú wa, ìṣílù ọmọ rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ nígbà làkàyè yìí. Bàbá nílùú wọn ní báwo ni ó ṣe yẹ kí gbogbo onígbàgbọ́ tòótọ́ pèsè ara wọn sílẹ̀ láti lòdì sí ìyàn tàbí ọ̀wọ́n gógó ọ̀rọ̀ Ọlọ́run nínú ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan tàbí ìjọ tàbí orílẹ̀-èdè. Báwo gẹ́gẹ́ tí a kà yẹn ní Deuteronomy orí 6 ẹsẹ̀ 6 sí ẹsẹ̀ 9, ní Joshua yẹn orí 1 ẹsẹ̀ 8, Timothy 2 orí 3 ẹsẹ̀ 19 yẹn, wọ́n ní báwo. Ẹ ṣé púpọ̀. Tí ọ̀nà tí a lè gbà pèsè ọ̀rọ̀ Ọlọ́run lákòókò èèyàn ni pé kí a fi ara balẹ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run, kí a fi àyè sílẹ̀ láti ka ọ̀rọ̀ Ọlọ́run, láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Tí a bá fi àyè sílẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ohun gbogbo á jẹ́ ànító àti àníṣẹ́kù. Gẹ́gẹ́ bí àsìkò òjò, àwọn àgbẹ̀ wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ takuntakun ní àkókò òjò kí wọ́n bá lè kó èrè wọlé, kí àlìkámà bá lè pọ̀. tó ní ìgbà ọ̀dọ́ kò ní sí àríyànjiyàn, kò ní sí ìyàn. Gẹ́gẹ́ bí àwa ìránṣẹ́ Ọlọ́run àti gbogbo àwa tá a pera wa lónígbàgbọ́, a gbọ́dọ̀ fi àyè sílẹ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run nígbà gbogbo, ní ìgbà tó wọ̀ àti ìgbà tí kò wọ̀. Ẹ ṣé bàbá wa, ẹdún gbọ́dọ̀ nǹkan tí mo fẹ́ràn sí pé bí àwọn àgbẹ̀ bá lè máa wáyè láti pèsè oko láti fúrúgbìn láti lè so oníṣẹ́ ti wọn bẹ́ẹ̀ náà ló ṣe nínú ìjọ àti àwa àwọn ìjọ láti wáyè láti kà á, láti gbọ́, láti tẹ̀lé kó lè mú ìtura àti iṣẹ́ àmì tó tọ́ tó yẹ wá fún wa. Ẹ ṣé bàbá ní Olúwa, Olúwa ní pàlàkà yìí, Olúwa máa ràn lọ́wọ́, ìjọ sì ní tì yín. Jẹ́ ká wo ìparí ọ̀rọ̀ wa. Wọ́n ní gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì, ẹ jẹ́ kí á wàásù ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú agbára ẹ̀mí mọ́, nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run ni fìtílà fún ẹsẹ̀ wa àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa. Òun ni oúnjẹ ìyè, inú rẹ̀ sì ni omi ìsomi yìí ń bẹ. Nígbà tí ó bá ṣọ̀wọ́n, ilẹ̀ á bọ́ sínú òkùnkùn, bẹ́ẹ̀ ni àti adarí àti atẹ̀lé yóò máa kọsẹ̀. Lórúkọ Jésù àwọn ní kọsẹ̀. A dúpẹ́ lọ́wọ́ yín fún ohun tí ẹ fi kọ́ wa lónìí, ni pé ẹnì kọ̀ọ̀kan wa nínú ìjọ nínú ilé ká wáyè fún
má ṣe ṣọ̀wọ́n pàápàá bí ẹ ti kọ́ wa nínú ìwé títa onímọ̀ kẹfà yẹn ká máa kọ́ ká máa kà ká kó sínú ilé wa ká fi kọ́ ọrùn wa ká so mọ́ wa bí ringos bí ètí bíṣọ̀bù wa ṣe fún wa tàbí ń kọ́ ilé watchword ẹ ṣé olúwa máa ràn yín lọ́wọ́ bá ní olúwa ojú òní tì yín olúwa ní gbàdá káàyè yín wọ́n ní fún ìrònú níbi tí Ọlọ́run kò bá ti dàgbàsókè àwọn adarí ibi àti aláìwà bí Ọlọ́run yóò ṣe kí ni yóò gbilẹ̀ ẹ ṣé yóò gbilẹ̀ gbogbo ní ọjọ́ ka àkọsórí wa tòní nínú ìwé Tímótì kejì orí ìkẹrin ẹsẹ̀ ìkejì ẹ jẹ́ ká jọ kà ó. wàásù ọ̀rọ̀ náà ṣe àìsinmi ní àkókò tí ó wọ̀ àti àkókò tí kò wọ̀ bá ní wí ṣe ìtọ́ni gbani níyànjú pẹ̀lú ìpamọ́ra àti ẹ̀kọ́ gbogbo. ẹ ṣé bàbá nínú Olúwa àti ìjọ wa ti ìdíyẹmí ìjọ wa ní Owódé ní Àgbèmálà Olúwa yóò máa ṣe yín lọ́wọ́ yóò sì ní tì yín orúkọ Jésù Olúwa wa àyà gbàdúrà Olúwa bẹ̀bẹ̀ fún oore ọ̀fẹ́ tá a fi máa pọ̀ sí nínú ọ̀rọ̀ rẹ tá a fi wáyè fún tó bẹ́ẹ̀ tí ó lè yé wa tí ó sì mọ adé nìyà nípẹ̀kun torí Jésù.